Didi, there, Didi, Didi. Ti wá rí pé àwọn tọ́jọ́ jẹ́ mother celestial tó ń jẹ́ ọ̀tá sí ara wọn ìkejì ẹ̀ náà ti lọ ṣe 100 naira dání báyìí ó bá ti di pé tọwọ́ tọmọlára yẹn bá ti tán tí yẹn náà bá ṣe gbé tiẹ̀ dé báyìí àwọn ni Bukky ti dé ó ti dé ó ti dé bàbá mi máa gbọ́ Èdùmàrè káráyé má òun náà bá yọ kẹ́yìn wèrè tẹ́fẹ́ fọ́ fà gbèsè làmì ẹ̀ lè pàṣẹ. I don't care if you have failed before, I have failed severally, but I'm teaching you so that you will not fail again. 2020, anyone who is jobless in this church is useless. Come on, I want to preach. Man of Tira Emokurin, embrace success, and good man will embrace you. You are too beautiful for the kitchen. Your destiny is better than baby nanny or nanny baby. You are a woman of value. You are a woman of dignity. You have the mentality of royalty. You are the head and not the tail. You are above and not beneath. You are loaded. You are too loaded to be avoided. You are going to 2020 and you will be successful. You will be successful in business. You will be successful in joy. You will be successful in happiness. Say yes. Have your sense. They don't like me because I'm saying what I'm saying. They don't like me because I don't want you to drink alcohol on our harvest day. They don't like me because we don't call chairperson here. We don't call chairman here. If you want to give, you better give. You want to sow, you better sow. You want to donate, you better donate. Don't try to want to frustrate nobody with your money. Don't try to want to ridicule nobody. Don't want to want to make somebody feel less of him or herself because you have money. There is no one that is bigger than God. I want you to be business oriented. I came in, I want to have started. I have dangerous prayer points. But I realized we've been praying for people. And some people are just where they are. Why? Because they pray, but they are not working. Why are you praying, wasting all the spiritual efforts? Ladies and gentlemen, if you were sacked where you were working in the hospital, it's to let you know you need to start your own small pharmacy. Pharmaceutical shop. Just open. It doesn't matter. Just small. Start something small. Some of you think you want to work with people for 10 years and God say, after 10 years, I don't want you to work under people no more. I want you to start your own. Start now and something's going to happen. I don't want men in this church that will be problems to their wives. Ladies and gentlemen, I know we're going to pray. I know the number thing, let's say barrier issue. Normally everywhere they say the time you want and share ya lowo. E wa ma jo lora yi. Elomi time you lo, ton ba fin tura de báyìí ton ba ko. Baba ṣé ẹ̀mí yẹn ó nu ni tó gbọ́dọ̀ gbọ́ ko ẹ̀mí yẹn tó wọlé sí ẹ lára ni. Ó ti ń jó lọ tẹ́lẹ̀ o. Tó bá kàn go baba gbagba. Àbí kò gbọ́ eré ẹ̀mí ya mo fẹ́ lọ bá. Èmi àwa máa ṣe bẹ́ni tẹ́gùngùn. Oh my God. Ṣé na Holy Spirit have been a magic? Láàrin ìsìta dẹ̀ kọrin, we just sing 2 minute song.
Liberty. Some of them will just start marathon. Ilya, Ira Isa, Jimata, Kilo Day, Shekama Salodi. And some have another style. You know the budget did you have to talk about Ladia over will be your difficult. Ladies and gentlemen, along me live is a lay low. Can't be pumped me out of my Rotirawan. Master to me. Ijile iṣẹ́ l'Olúwa rán. Àgbàjọ ti sílẹ̀ kẹ́kọ̀ọ́. Àgbàjọ fetí sílẹ̀ kẹ́kọ̀ọ́. Ohun tó jẹ́ kéèyàn sọ̀gbọ̀nù ni kí bàbá ẹ máa ṣe nǹkan lọ́wọ́ kó máa rán ọmọọṣẹ́ kó máa ṣiṣẹ́ fún. Ẹni tí ó bá ti tó ga tó bá ti sọ pé òun ga kó bá má ga náà ni. Mi ò wá ṣe kọ́mẹ́dì. Mo mọ̀ pé nígbà mi ti bá fi kọ́mẹ́dì díẹ̀ kún ẹni tó fẹ́ sùn nílé sùn. Mi ò fẹ́ join anybody. I am who I am. Am I telling someone here now? Yes. Somebody is shouting amen. You will be liberated. Amen. You will be liberated. Generation mi ò ṣe generation tóbìnrin obìnrin oríṣiríṣi máa bímọ fún ẹ tó ní gbọ́ bùkátà èpè ló máa pa ayé onítàn. Irú ọkùnrin bẹ́ẹ̀ tó bá wáyé tó bá kúkú rìn lọ ó bẹ́tà. Òun ṣe bàbá tó lè fi yangàn. Obìnrin yẹn bímọ ó dàtọ́ ó da ṣèkó mọ́ ó darán wọ skul ó tiẹ̀ tó rọ́jú ẹjọ́ ṣèkó mọ́ lẹ́yìn kó mọ́ wọn rí ẹ mọ́ ó wá dàtọ́ ó darán ní skul tó o bá tiẹ̀ fẹ́ yà ẹ̀ sẹ́ndì owó sí i ìyẹn ló ń pè lọ́lọ́kùnrin alálùbáríkà. Má jẹ́ ká fi ìṣòro ṣòfò, má jẹ́ kí ìpè kó já sí èpè fún ẹ, má jẹ́ kí ègún àtọlẹ̀dọ́lẹ̀ máa bá ayé ẹ lọ, má jẹ́ kí ẹkún obìnrin kó dínà àṣẹ ìpè wòlíì láyé ẹ. And this is the generation we just need to look at our parents. Let us look at some of their mistakes and correct our lives. That we must not live the way they live their life. Ladies and gentlemen, it doesn't cost you anything to start your own small business next year. It doesn't cost you anything. Kẹrẹkẹrẹ tó máa fi dìde ẹni tó dá McDonald's lẹ̀ ó dà pọ́n ní 60-something years ló fi discover ara ẹ̀ kó tó bẹ̀rẹ̀ at 60-something 66 and he started selling chicken. Ó lè di chicken bus stop ṣùgbọ́n ó lè lọ tọrọ owó lọ́wọ́ ẹni tó làágùn kó tó rówó tiẹ̀. Ta ni ò bá di chicken bus stop kọ́ ní kí ló dé kò ní no ebi ò gbọ́dọ̀ pàyàwó àtọmọ mi kó wá pé tiẹ̀ ní Genesis chicken peroro. In London, ní Peckham, ọkọ àtìyàwó yín ẹni ẹ̀ níṣẹ́. Àdúrà tèmi ti gbà lórí yín tipẹ́tipẹ́, ẹ̀yin nìkan ṣe ayé yín. Ní Peckham, ṣọ́ọ̀bù kan wà ń bẹ̀, àwọn tó wà ní London a máa wò mí báyìí. Ọkọ àtìyàwó náà ní canteen yẹn, Alhaji àti Alhaja. If you're in London and you're watching me, please quickly confirm. If I'm not correct, correct me. But mo máa lọ jẹun bẹ̀. Ibẹ̀ náà ni bàbá mi wà. Ọkọ àtìyàwó wọ́n ti ń ta oúnjẹ yìí bọ̀ ti pẹ́. Check online if anybody is confirming from London. Tí ìyàwó bá ṣe mú ẹ bàbá yìí ọkọ máa bẹ̀rẹ̀ pé ṣé lálẹ́ fẹ́. Àwọn pípù yìí ilé tọ́ndẹ̀ ti ní Nàìjíríà mi rò pé ó jẹ́ méjì àbí mẹ́ta mọ́. Tó bá jẹ́ pé wọ́n dé London ni kọ́ máa náà wọ́n fẹ́ máa ṣiṣẹ́ oní bọ́tà. Àní ọkọ amú ẹ̀bà ìyàwó abúlá á bẹ̀rẹ̀ pé kí lè fẹ́ ní London. I have a daughter of mine, I think she's in
I think she's in Dallas now. Dallas, yes. Uncle White, remember that lady told the canteen. If you want to share on me, 2019. Eroti. Only you should send account. He said I should send my account number, American account number. He would send $2,000. That the Esha Bami for a recharge card. When she was in Nigeria, she was nothing. But you to don't win. Oh, ya mueba. Ube residita atamala. You want to leteba. Oh, letamala. Immediately, so we can't even she pastor mata eba. Mata mala matu fakosi. Told you about in tear at the shekon. Oh, you could you tear at it or what you are. I will repeat this, ladies and gentlemen. Jumoke oni bready. She was hawking bread. Orike mi odimu ko le jabo. Àìmọye ọdún ni mo fi ru tray. Ọsàn. Mi ò dẹ̀ ní fọwọ́ kan oṣù ká mi. Tó bá máa ru tray tó fẹ́ kó jábọ́, o ní straight orí ẹ̀, o máa bend ẹ̀ báyìí. Jumoke only bread, carry bread. She was hawking bread, and she was catwalking as she was walking, selling bread. If she was at home, claiming that she doesn't want people to see her selling bread, she wouldn't have been favored. If you don't take big say, to think bread, look at any yani photo. To ba joko sínú ilé bí wọ́n náà ṣe joko sí ilé olè ọ̀lẹ. To wá bàbá láàánú tó fẹ́ gbé ẹ sílé. To wẹ́ni tó máa lọ pawó tó máa ra Gucci fún ẹ àbí LV àti irun tí gbogbo ìdílé yín ò lè dáwó jọ. To wẹ́ni tó fẹ́ rà fún ẹ. That lady was hawking bread. Ibẹ̀ ló ti pàdé aláàánú. Kano gbàdúrà ní church Genesis níjọ́ Sunday. Ó dẹ̀ kiri bread lọ́jọ́ Monday. Kí lorúkọ photographer tó discover? T.Y. Bello. Ìwọ tó kiri bread gan bó ṣe fine tó T.Y. Bello rí ẹ. Tí o bá kiri bread kò jáde, báwo ni T.Y. Bello ṣe fẹ́ rí? God bless you. Yeah, this is the lady. Ní àwọn àṣẹmú bread yẹn ló ṣe wá fi ṣe photo shoot fún. Ẹ wo shoulder ẹ bó ṣe straight. Ó ṣiṣẹ́, ó ń farọ́ sùn, ó ń jí, ó ń jẹun, wàá tún jẹun lá iyán àtàtẹ̀ lálẹ́, wọ́n náà wo rẹ̀ nu mìíràn ó ti dára nù. Look at the lady. Ibi tó ti kiri bread. Wo bó ṣe fine. Kó wá jókòó sílé kó náà fine ju bread lọ. Báwo ni Jésù tó jẹ́ bread of life ṣe máa ṣàánú ẹ̀? She was selling bread. Ọ̀gbẹ́ni gbé ìtìjú ta kò dìde láyé. Look at her, my darling. Àwọn abẹ̀rẹ̀ sí ní fi ṣe photo shoot. Àwọn ṣe interview fún. Kò tún gbóyìnbó dáadáa ṣùgbọ́n òyìnbó yẹn ti wà ókè nsìn. Wọ́n ní báwo ló ṣe rí? Ó ní nígbà tí mo gbọ́rọ̀ mọ́ ìpín, nígbà tí èmi náà rí mọ́yìn mi, inú mọ́yìn mi mo mọ̀ pé inú mọ́yìn mi á dùn. Torí èmi gan mọ̀ pé Ọlọ́run lè gbé mi débi tí mo dé hàn yín. Ẹ wo bó ṣe wá rí. Kó wá jókòó sínú ilé, kó máa tọrọ, kó máa fi fóònù tọrọ bí wọn náà ṣe fi ń tọrọ. Hello, send me recharge card. Kó máa send account number. Can I send my account number? Ẹni bá send ẹsẹ̀ mi sì mọ̀ ń block wọn dànù ni. Nígbà tí mi ò hàn ní kí wọ́n aṣorí burúkú lẹ́kọ̀ọ́. Nígbà tí èèyàn bí 50% account number sí mi jọ kan, mélòó ló kù lọ́wọ́ tèmi náà? I block you off. O gbèrú mi, o sọ mi, kẹ́mi wá send owó sí ẹ. Ẹlòmíì tó send owó yẹn sí kó wá tún transfer ẹ̀ sí girlfriend ni. O ti rí mugun Genesis. Hello daddy, I'm broke. Can I send my account number? Send there, my block where. Ẹ̀yin tẹ́ wálé láti lóyìnbó ẹ̀la otí yín kẹ́la ojú yín wọ́n lè fi bùkátà pààyàn Nàìjíríà. Jésù bá ṣòro láyé ni kò parí ẹ̀ tí tó fi lọ. Rárá mọ̀ ń bá ara ẹ̀ ìwọ̀nba tó ti ná tó ti calculate látọ̀ ni kò ná. Èèyàn bá sun ẹ̀jẹ̀ Ọlọ́run ti rọ́kàn ẹ̀. Nígbà tó ti sun mi yẹn ìwọ̀nba tó ṣe ti tó bá ti ń yọ ẹ̀jẹ̀ ó ti bọ́ sí ibòmí ìyọra yí sí ibòmí. Èmi ti try tèmi o ẹ̀ tó lọ bọ́ mi o. Torí Nàìjíríà wọ́n á fi bùkátà pààyàn.
àwọn tó dé fit yín làwọn tó dé láti lóyìnbó tó máa ní òkè ọmọ kan tó ṣẹlẹ̀ ṣóṣì ní 10,000 lọ́wọ́ bẹ́ẹ̀ má mi fi rẹ po tí n bá ṣẹ́wó máa fún ẹ padà. wọ́n á wá wọ ṣẹ́ẹ̀tì burúkú kan tọrùn ẹ ti fẹ̀. Oh, Nàìjíríà ṣe mọ̀ọ́rù báyìí. Nàìjíríà ṣe mọ̀ọ́rù báyìí. Irọ́ ni o. Ṣé Nàìjíríà kọ́ lájọba tẹ́lẹ̀? Tọ́ bá máa wá ṣe fún ẹ, á ti wo sáìsì ẹsẹ̀. Ìwọ tí sáìsì ẹ bá jẹ́ 38, ìyẹn tó bá ní kílẹ̀ bá mi rà bọ̀, á kàn kó bàtà size 42, á kó sí ẹ, bàbá tẹ̀sẹ̀ bọ̀ ní àkó sáìsì máa ní àmàwọ̀rí kó wá, kọ̀ǹtẹ́nà ṣe ń bọ̀. Ẹni tó bá jẹ́ size 30, tó bá jẹ́ size 42, akọkọ size 28 fún ni wàá máa tẹsẹ̀ bá ní àmàfàyà ṣọmọ kí mo sọ fún ẹ mo mọ̀ kí size 40 ló máa lo container máa dé next week or next 2 weeks. Irọ́ ni ó lọ Thursday o. Ìwọ pé láàárọ̀ Thursday tí fóònù yẹn bá jàjà wọlé wọn á ní má bínú mo ti check in wọ́n pè mí bí iṣẹ́ wọn ní kí n máa sáré bọ̀ ní irọ́ ni ó mọ déètì tẹ́lẹ̀. Ṣé bí wọ́n lò ní tìjú tí ó ṣe pé kò sí ohun tó lè tọrọ lọ́wọ́ èèyàn kó má gbọ́ para lóyìnbó dé báyìí ni ohun tó máa mórúkọ ẹ̀kiri ní kándù olúwàjẹ́ ó ṣe fún mi olúwàjẹ́ ó ṣe ṣé wọ́n gan mọ iye tó mú wá. With these few words of mine, I've started this for the past 3 days. I think this word should be able to do some stuff in some people's lives. If you tó bá lè ràn mí lọ́wọ́, má tún gbẹ́rù rù tèmi. Obìnrin nígbà tí gbogbo wọn dúró de Jésù tí wọ́n dúró de Jésù tó gbé fìtílà dání àwọn kan tàn fìtílà wọn ń rojọ́ lọ́ra yìí àbí wọ́n ń rojọ́ lọ́ra yìí wọ́n ń jẹ tọ́kì ìwọ lè lọ Chicken Republic Tantalizer èmi gan mi ò lọ Àgbódò Republic tẹ́bi Chicken Republic. Nígbà tí Jésù wá dé wọn lọ tọrọ epo lọ́wọ́ wọn ó ní jọ̀ọ́ kó bá má láṣaláì tó fẹ́mi àti ẹ tó ẹni tó ń rà lọ tó ń tà lọ. Ṣọfẹ́ gbọ́ tó bá ba yé ẹ jẹ́ lórí pọ́n tọ́lọ́wọ́ ẹ àwọn náà máa tún fi bú ẹ. Ṣọfẹ́ gbọ́ mo struggle fúnra mi ni mi ò dẹ̀ kí n ṣoore fún yàn tí mo fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ. I don't need it. Don't think you will help people because they are going to do something back in return. I don't do it. I do things for people that I believe they're not going to be able to do anything back in return. Let God pay me back. I hope I've been able to help some people. Yes, sir. I want some of you to go into information technology, go into IT, write a book next year. Invite me to come and launch the book. When I see your book, trust me, I will launch. Don't call me for record launching. Bó bá pè mí sí pé o fẹ́ lọ ṣe record ìwọ tó kọrin tó lọ studio náà ni kò tà. Mi ò lè wá jókòó kí n jó kí n tún sanwó ojó mò ń láàgùn màá tún wá sanwó pé mò ń láàgùn. Torí tí mo sọ sí wàá kọ́ni pé Bùkọ́lá náà máa wọ studio ni a wá bẹ̀rẹ̀ orin yẹn. Elédùmarè o ṣàánú mi olùrànlọ́wọ́ mi kó o gbé dìde gbé dìde gbé dìde gbé dìde gbé dìde. Gbèdìde fúnra ẹ ló máa ra kẹsẹ̀ tiẹ̀ tán. Oògùn àwọn tó lè finish ayé yan Nàìjíríà eléré ni. Mo like America ò ní kọrin kì ẹ́ ó lè fi wọ́n yí ẹ̀ kó fi ṣe CD ẹyọ kan. Àbọ̀jọ́ ọ̀sán you want to say the word I'm telling you right now. You want to say the glory of God and not the church. You want to bless the name of the Lord. You want to know. You like it or not. You want it or not. God, Jesus, now I'm not going to go number trouble. You want to know what I'm saying. You better be doing it. You better be jumping. You better be saying, say oh, say yeah, say hey, hey. Say oh, oh. Anike boruko Ọlọ́run gashile nworan. Eba. Listen. You will see by yourself. He will no man download.
lórí app. Am I correct? Yes, you will download and pay. Subito three properties don't spread lówó rí. Àfàwọn olórin Nàìjíríà àtowó Ṣàngó àtowó Èṣù wọ́n ṣàmà spread fún àtowó oríta. Atuma kọrin, atuma fa ìdí àtọrọ owó. Ijó la rí ya ọ̀rọ̀ owó. Báwo la ti ṣe máa ń kọ́ náà? Irọ́ wọn ti dé bẹ́ẹ̀ yẹn. Aka ijó alárí mi, wọ́n máa ń kọrin wọn yẹn. Ibi táyì ti ń nọra yín lówó ẹ̀yin onínáwó. Ìgbà tí mo ti fi owó pẹ̀léléré kí n wá tún ná ẹ lówó. Akọ̀wọ̀ ara yín lẹ̀ ná lọ́wọ́, ara yín lẹ̀ ná lọ́wọ́ èmi kan. Ó ti bóyá gbowó oṣù. Tell me the day you saw Michael Bolton. Michael Bolton to Bashe, to one who comes spring Wolowo. Mention any hip hop artist you know. Which one do you know? God bless you, Jay-Z, right? R. Kelly, Kanye West, Usher. Why don't spring Wolowo? Ronnie, want to brand ara wọn. Gbogbo owó tó fẹ́ gbà wọ́n ti mọ̀ ní ìdẹ́jọ́ wẹ́wẹ́. Wọ́n tún máa sọ pé CD làwọn máa fi play fún ẹ o. Tó bá wọlé bá wọn èèyàn ti máa fa ara wọn láṣọ ya. Why? Because only take one in 1 year. Only take 5 years to produce orin kan. But alone in Nigeria, I was studio on Monday, I launched it on Friday because over some school or more. Am I talking to someone here? So I will film. I want film to Arnold Schwarzenegger. I not only for 5 years she film. The Rock only for 10 years she film. Worry The Rock every day lower the gym. Alone in Nigeria, could take 35 votes yoku. I'm a vorano. But The Rock don't have billion in your own what The Rock to back posting consist Instagram 1.something million at a go. In the challenge. How can you have the destiny of a king and live the life of a slave? You will see The Rock in the morning. Push up 40. Kò ń ṣe kó lè ná àlàáfíà ni. Ọ̀pọ̀lọpọ̀ ń ṣiṣẹ́ torí owó tó fẹ́ jẹ. Àwọn kan ń ṣiṣẹ́ torí wọ́n fẹ́ bless generation wọn. Fíìmù Nàìjíríà ló máa rí tó máa record níjọ́ Monday. Fíìmù á jáde níjọ́ Friday. Wàá ti mọ bí tí fíìmù ń lọ. Ó lè ń lè bọ̀. Ó dẹ̀ yìnbọn fún mi. Yé ìbọn o. Where is excellence in what we do? Go to America. Everything is excellent. The road structure, everything. The pay tax to do everything meaningful. So bá wo fíìmù Nàìjíríà wá ti mọ bí tó ń lọ. Wá ti rí pé ẹnìyẹn bóyá ó lè jáde ó kàn sáré bọ̀ láti inú ilé. Wá ti mọ̀ pé next thing ni pé ó fẹ́ kó sẹ́nu mọ́tò. Bó ṣe sáré jáde nílé bá. Àwa kú ikú yẹn débi pé orí ò ní lọ síbi tí táyà wà. Báwo lẹni tí mọ́tò gbá ṣe máa mọ bí torí òun yẹ kó lọ? A ti sọ bí mọ́tò yẹn ṣe gba báyìí. Mọ́tò gba òun fúnra ẹ̀ máa ṣe báyìí sí bẹ́ẹ̀. Wà wá rí mi nù wọn, wà ti rí ẹ̀mí ẹ̀ náà tó bá ti jọ ìṣẹ̀lẹ̀. Tó bá jẹ́ wòlíì tó gánú wọn ni àfi kó máa wọ abẹ́ ẹ̀hàn náà. Ìyàn jákèjì jákèjì. Ọba tí wàá ga àwa wọ cape tí ó nílé sí ìyẹn náà máa fẹ́ bí wòlíì tó wó wèrè. Am I talking? No value.
Wòlíì fẹ́ jíṣẹ́ fún akọ́kọ́ fún ẹ nígbàyà. Kí ló dé? Amẹ́ríà. Ike àwa èmi náà kó búlọ̀ fún ẹ pé ikọ̀ oníṣòwò. Hang on. Tonight is comedy. You're laughing and some people are gaining. I want to mentor some of you next year. You'll be on my show. You will talk, I will interview you, and I'll record you. And you'll be on my page. You'll be on my page. I want to mentor some people. I'm so happy. To the glory of God, I got no money, but I have peace. I'm happy that I'm happy. I'm happy that my name is happiness. And I'm not allowing the happenings around me to affect my happiness. If I'm talking to you and you feel like I'm talking to you, you better change your life. Change the way you live your life. Because you're putting lala. Because I that church next week. Daddy, mo kon lala mo wa ri ero to lo waju mi. Mo wa gbo wole won lori won shubulule. Ma worry. That church ile. Wa understand. I love you all. Yeah! Oba Waba! Kabia Isreal! Olodumare Oba Toto! Oluralawa Gbogboeda! Ogbe Manija o! Karuko Bonija o! Arabenu Asasi! Okososo Okokoki! Bembele Kudabi Owu! Oba Waba! Baba mi! Ora mi! Let us give you praise. Last in January, February, March, April, May, June, July, August, September, October, November, December. You are God from beginning to the end. There's no place for argument. There's no place for argument. You are God by yourself. You are God by yourself. Come on, let's sing it. From beginning, there's no place for argument. You are God. You are God all by yourself. You are God. From beginning to the end. There's no Àwọn òbí yá méjì wọ́yọ̀ gúnlẹ̀ síbùté òkò. Oṣù kò lè rọ́gọ́lọ́ wọ́yọ̀ gúnlẹ̀ síbùté òkò. Àjẹ́ o. If you know the song, let's sing it out.
You don't know the song? Listen. If I've offended you, I'm sorry. But trust me, I want to believe I've been able to help some people. And some of you have got to change some things about your life. Come to me as your father. If anybody is seeing your fault, I'm not going to see your fault. I want to stand by you as a father and push you to the next level. I'm sorry if you think, as at the time we were supposed to be dancing, we weren't dancing. Some of you must have gained something. But listen to me. Raise up your two hands. Open your mouth. This is the way you pray. Jehovah, Jesus Christ, Holy Michael, let me end this year in happiness. Oluwa, jẹ́ kí n parí ọdún yìí sínú ìdùnnú. Wá pé Jehovah, Jesus Christ, Michael, mímọ́. Oluwa, jẹ́ kí n parí ọdún yìí sínú ìdùnnú. Àsọdàdúrà. In Jesus' name we are praying. Wait. Be spirit-filled now. You're not here to entertain. I want you to go back to old school Babara. And nobody should dance more than you. And when you start it from that, you move it to the one that will lead us to Holy Spirit. That same Babara song. Sing not from your own body, but from the realm that is connecting us to celestial victory. Pure one, and everybody that knows the song must sing with him. This is what I'm hearing. God said, as he will be singing, I should be going around. Deep ones, and get yourself lost in spirit. Let's start. Gbóhùn mi ṣàṣẹ o, bàbá gbóhùn mi ṣàṣẹ o, wá gbọ́ pẹ́ mi, bàbá máa gbọ́ o. Wíwí ní tèmi, àṣẹ bẹ́ lọ́dọ̀ rẹ o Ọlọ́run. Bàbá máa gbọ́ o. Mo dúpẹ́ fún gbogbo rere tó ṣe láyé mi o, mo dúpẹ́. Ojoojúmọ́ ni màá máa gbé ọ̀gá Ọlọ́run ayọ̀. Ìpòkípò tí mo lè wà, agbára rẹ̀ náà ni. Láyé ká tí mo lè wà,
mi. Èló ni mo gbé fún ọ lórí afẹ́fẹ́ tí mo mí sínú mi. Èló ni mo gbé fún ọ lórí òrùn tó ràn sára mi. Èló ni mo gbé fún ọ fójú àsìkò tó rọ̀ tára fi tù ní pẹ́sẹ̀ o. Èló ni mo gbé fún ọ tí mo kú lálẹ́ tó jí mi lówùrọ̀ pẹ̀lú agbára rẹ ni. Ó má ṣeun o, ó má ṣeun o, bàbá gbọ́ gbóhùn mi ṣàṣẹ o. Bàbá gbọ́ gbóhùn mi ṣàṣẹ o, wá gbọ́ pẹ́ mi. Bàbá máa gbọ́ wíwí ní tèmi, àṣẹ bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ o Ọlọ́run. Ọkàn mi jí kọrin, jí o. Ọkàn mi jí kọrin, iṣẹ́ àtorúkọ ńlá ọba ayérayé sọ ti ìyanu òdodo rẹ̀. Kéde agbára rẹ̀ fènìyàn gbogbo sọ ti ìlérí oore ọ̀fẹ́ tí Ọlọ́run wá ṣe. Kábíyèsí 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 lẹ̀ o. Àdìmúlà olórí ayé gbogbo. Ìwọ ló ní mi yóò máa gbóhùn mi o. Ìwọ ló làwọn mi máa gbóhùn mi o. Ṣebí rẹ ló làgbọ́n mi máa gbóhùn mi o. Ìrẹ ló lágbára máa gbóhùn mi o. Bàbá rere o, rántí mi Olúwa. Olúwa máa gbàgbé mi. Rántí mi Olúwa o, Olúwa mi. Rántí mi nínú àánú rẹ̀. Iṣẹ́ wí fẹ́rẹ̀ gbà mí o. Ó ń gbẹ́ ọkàn mi. Yé Olúwa o. Ó nítorí ìwọ ni yóò fi ṣe ààbò fún mi. Àtìlé iṣọ́ agbára lọ́wọ́ ta mi. Ó èmi yóò jókòó sínú àgọ́ rẹ̀ láéláéláé. Jẹ́ kí èmi rí ààbò níyẹ̀yà parẹ́. Ó yá dá mi lóhùn, ó yá ìdá tí ó dá mi o. Má dá mi fún yàjẹ́ o. Ó ayé tí mo wá o. Má jẹ́ wáyé ìṣẹ́ o. Bàbá Ọlọ́run Ísírẹ́lì ṣe mí lóore kan. Bí bàbá sí ọmọ jẹ́ iyọ̀ sí Ọlọ́run. Bí ọmọ sí màmá o. Ó bàbá mi. Ayọ̀fẹ́ ọmọ tèmi ọ̀rọ̀ mi. Mo wá gbéra ara mi. Ó dọ́dọ̀ Ọlọ́run ọba o. Mo ní bàbá kú lé o.
ajá ayé àwọn lẹ́ ń gbó korokoro. Mo ní àgbò ayé àwọn yẹn kàn gbọ̀ngbọ̀ngbọ̀n o. Mo ní ejò ayé àwọn yẹn náà tán o. Mo ní ẹkùn ayé àwọn yẹn búramúramù bàbá. Bàbá ní ìdúró náà. Ó ní àwòdì òkè tó wó karahun kọ̀rọ̀ kí ló lè fi bí ṣe. Bàbá ní àwònú lẹ́kùn wẹ́yẹ òkè o. Bàbá ní ìkọkùn ní kejò lẹ́sẹ̀ ara mi. Torí wípé ó náà yan fẹ́ ọmọlé mi ọ̀rọ̀ mi ò ní sóhun o. Bàbá mi mọ́ mo máa yẹ mi tọ́ wá o. Ìrẹ́ nìkan ló lè bá mi tó.